wọ́n bẹ̀rù láti sọ fún ibi tí a bá ti ń bọ òrìṣà pé àníṣe òrìṣà bíbọ kìí ṣe ti Yorùbá. Nítorí iṣẹ́ rí I'm a custodian of culture and tradition. Nítorí pé ní custodian nípa ẹni tí máa dáàbò bo àṣà àti ṣe. Tí o ti rí agbádá mọ́wọ́ yìí, wọ́n dádé, wọ́n lùlù. Àwọn tí ń pè ní àṣà nìyẹn. Kéèyàn kíyàn, kéèyàn lùlù. Àwọn àṣà àti ṣe nìyẹn. Tó bá ti kán ìbọ̀rìṣà yìí ṣàṣà. Kìí ṣe ìṣe Yorùbá. Ẹ̀sìn àwọn kan orò ìdílé òǹkàlùkù ní abẹ́ máa gbé wá. Bí kémi náà máa pariwo ẹ máa bọ́kọ́lá wọlé o kí n wá máa mú lọ sí Ogun State kí n máa bẹ́ẹ̀ yẹn ṣe ń tan gbogbo àwọn òrìṣà tí ń bọ yẹn. Ẹ má jẹ́ kí wọ́n gbé lọ́dọ̀ yín lọ síwájú ọba ìlú ẹ̀ ló fẹ́ rí tó bá ti mọ̀ ẹ̀kọ́ ọba ìlú rẹ̀ ń bọ òrìṣà lọ síwájú ẹ̀ ló fẹ́ rí because wọ́n ń kó bá ọ. Wọ́n kó bá yín o gbogbo ọba tí bá ń bọ òrìṣà nílẹ̀ Yorùbá ní ń kó bá lù yẹn. Wọ́n ń gbé ègún wọ̀lú yẹn ègún tẹ́ ẹ̀ máa ń pa ẹ̀ àwọn ní à ń ha káàkiri ẹ lọ ìwọ dìde ló fẹ́ rí àkábíyèsí mo fẹ́ rí èyí tẹ́ bí máa wówó lọ bẹ̀ yẹn tẹ́ máa wówó lọ sọ́dọ̀ àbọ̀rìṣà lọ bá o ní kábíyèsí ẹ̀yin ni ẹ̀yin tí ìjẹ́mẹ́ tí ń jẹ́ kábíyèsí Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ jẹ́mẹ́ tí ń jọba Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ wá sọ fún ọba yẹn pé ẹ̀yin là rólé rẹ ẹ̀ ń rólé fún ni ẹ̀yin gangan kọ́ lọ́ba ẹ má bọ̀rìṣà mọ́ sọ fún tó bá ti sọ fún ọgbọ́ ọgbọ́ tí ọba ti gbọ́ tó bá ti ń lọ wọ́n ṣàgbọ́n bàtà rẹ lẹ́nu ọ̀nà rẹ̀. Bí o ṣe ní níyì láíláí nù ìwọ gbọ́n bàtà rẹ tó o bá ti sọ fún máṣe làkúndé nùkún o Ànábì Muhammad tó bá ṣe làkúndé nùkún ni kò ní máa káàkiri Màdínà Mákà àwọn abọ̀rìṣà lọ́lọ́ bá sọ̀rọ̀ kò sọ pé kí ẹ máa bọ̀rìṣà lọ ní ẹ bá ń bọ̀rìṣà lọ ibò lẹ́yìn ó ṣe rí mọ́kàdé ẹ̀yin tẹ̀ ń ṣe làkúndé nùkún ọ̀lẹ ojo ní ẹ̀yin àǹfààní tẹ̀ ń ṣe làkúndé nùkún káàkiri ṣẹṣẹ tó kí ló ké Kùránì sí kí ló já àfáà fún ẹ̀sìn wo ló gbé lọ́wọ́ tó ń ṣe làkúndé nùkún o ò tí ì jíṣẹ́ fún ẹni kí á ní o jíṣẹ́ fún àbí kọ́ wá máa sọ̀rọ̀ ẹbí ìyàwó mẹ́fà ẹ̀yin ìyàwó mélòó ló yẹ kí n fẹ́ ní tẹ́ máa sọ̀rọ̀ àwọn tí ò kàn yín àwọn tí ò yẹ kẹ́ ẹ jẹ́ ṣe fẹ́ jà àfáà lé lórí ní tí àfáà já àfáà lé lórí ní kọ́ ọlọ́jà fún Ọlọ́run. Nǹkan míì tí a bá ń sìn lẹ́yìn Ọlọ́run kí o gbọ́dọ̀ sọ̀rọ̀ ìwọ̀n abẹ́ bá ti rówó lọ́wọ́ àwọn abọ̀rìṣà tí a bá ti talẹ̀ díẹ̀ nínú owó lẹ́fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Ọ̀dọ̀ Ọlọ́run lèyàn ti máa wá ọlá o. Ọ̀dọ̀ Ọlọ́run ọba lèyàn ti máa wá ọpọlọ. Tó o bá fẹ́ jẹ́ kó o làmì láàka ẹ̀yìn ọmọ yìí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ sóye kó o ti ń bí mi lójú mo fẹ́ ra àwọn ọmọ mi. Ìwọ náà wọ́n fẹ́ kọ́ sẹ́ ẹ̀yìn nídìí security. Ẹ dà fún ẹ kó sẹ́. Ó ṣe òkúṣẹ́. Ẹ̀yin ọmọ yìí ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ fún Ọlọ́run kéwù yín ò gbọ́dọ̀ lọ lásán ẹ̀ẹ̀kan kéwù láti lọ sọ pé kẹ̀kàn máa ń bẹ́ ẹ fẹ́ yàwó ọ̀n ṣe kìíní tó ké fún ni láti ẹ̀sìn tó ló gbé lọ́wọ́ you must be able to defend it. I am defending culture and tradition wọ́n dẹ̀ ń gbọ́n tí ó dọ̀tí kù bẹ́ẹ̀ ìtọ́dọ̀ títí ń ba àṣà wa jẹ́ tẹ́yìn ò fẹ́ máa wọṣọ Yorùbá tẹ́ẹ̀fì fẹ́ máa dọ̀bálẹ̀ fún ìyá àti bàbá mọ́ àwọn àṣà òun ni pé ẹbọ ti wà bẹ́ẹ̀ ìbọ̀rìṣà tó kún àṣà Yorùbá òun lẹ̀ fẹ́ fi gba àṣà àti ṣe Yorùbá dáadáa mọ́ tẹ́yìn pé gbogbo onítẹ̀wọ̀ fìlànsì olójú ètò ọ̀pamọ́lẹ̀ fìlà ó lẹ́wọ̀ fìlà bí Haúsá torí ẹ ti rí i pé àṣà yẹn sẹ́ ìṣe yẹn ó ní kò yé yín tẹ́lẹ̀ mọ́mí ń jẹ́ kó yé yín wọ́n fọ́ mọ́ wọ́n fọ́ àṣà àti ìṣe Yorùbá mọ́ tí ò sí ìbọ̀rìṣà níbẹ̀